later mo padà link iṣẹ́ Al-Amin lọ́dọ̀ wọn masha Allah mo sì kí lọ́dọ̀ wọn mo sì gbádùn rẹ̀ alhamdulillah àwọn náà sì gbádùn rẹ̀ masha Allah kọ́lọ̀ sáré kan rí wọn dọ̀rọ̀ àwọn abúnásì lọ́lẹ̀ sáájú wa ṣẹgbọ́n so nígbà tí mi wá débẹ̀ èmi ti wà ní Kánò mo ti ṣáàtù sí Kánò tọ́ bọ̀ kí ló dé tí ìpadà wá mú fùkẹ́ ìfẹ̀ká lókètì sí Kaduna mo padà rí pé kíláàsì Sheikh Al-Amin ìjọ kan náà ní níjọ́ Saturday ẹ̀kan náà ní kíláàsì wọn lọ́sẹ̀ kìí ṣojoojúmọ́ tí Sheikh Al-Amin sì lé inú gbọ́ líle pé wọ́n lé ní pé adab gbogbo nǹkan lè tó òfin yípọ̀ ó sì padà wá wúlò ó wúlò òfin alákọ̀ọ́kọ́ ò ní pé tó bá wá sí kíláàsì rẹ̀ aago 9 àárọ̀ ni ó bẹ̀rẹ̀ tó bá fi ṣe 9:01 ó bá máa bọ̀ wá láti Kọ̀tọ̀ngúra ó lọ kíláàsì náà máa lọlé ìkejì òun ni wípé tó bá ti wọnú street rẹ̀ báyìí tó fi wọ̀dọ̀ rẹ̀ báyìí ó gbọ́dọ̀ sọ èdè mi àfèdè Lárúbáwá tí ọ̀dọ̀ àfáàní ẹ ti wọ street báyìí láti street ọgbọ̀dọ̀ tó wọ́n fi lè ká ọ àríná sọ fún tọ̀ wọ́n wà lè kéwú má tó bá tún ti wà ń bẹ́ẹ̀ tó bá fi lè mísì kíláàsì lẹ́ẹ̀mẹ́ta ó gbọ́dọ̀ wá mọ́ aládé ilé ìtàn àbọ̀tẹ́yìn bá Sheikh Al-Amin masha Allah ó mọ̀ kò ráfà kí ó bẹ̀ẹ̀dẹ̀ tíra bẹ̀ àwọn tíra gidi sẹ́mà ló àwọn náà ti mọ́ tíra àwọn gbàtà jẹ́ àwọn masha Allah nǹkan kọ́lọ̀ máa ṣàlékún orí wọn so àgbàdì ìsìwá so impression táwọn èèyàn máa ní òní wípé bóyá ń jásùgbò Sheikh Al-Amin wọn kọ́ àwọn ọmọ pàdánà ti kọ́ hadith ẹgbọ́ àwọn náà ń ta kẹ́kẹ́ tọ́ ẹ̀sọ́ ìjáwò bóyá àwọn náà lè pa so hadith yẹn dẹ̀ wá wú mi bí ìpáwà bá ń lé pé mo fi ìpé Saturday nìkan ò tó fèmí ìjọ kan dáwọn wáyé kọjá ọjọ́ kan jáde so bàbá ti wá dé àwa ti lọ láti Kánò láti ìjọ Friday láti rọ̀lẹ́ mo ti ṣe Kánò èmi àtàwọn ikú àkàlà jọ lọ èmi Abu Malik àtàwọn tọ́ a lọ súnbì kan àwọ̀lẹ̀ àwọ̀tá fi bá ní 9 ó wá díjọ́ kan àwa ní Kánò àwa wo mọ́tò tí níjọ́ Friday lẹ́ẹ̀kan lọ àwa wo owó mọ́tò àwa bí táti yà rí pé sáà ní lọ kíláàsì lórí nígbàtá fi rówó ó ti dágó 8 alẹ́ a lè gbéra mọ́ ìgbà yẹn la wá decide pé ká gbéra láàárọ̀ ọjọ́ Saturday náà bóyá sì lè bá 9 agbéra adé páàkì àtàgbé mọ́tò a sọ̀kalẹ̀ ní Kaduna báyìí ibi tá sọ̀kalẹ̀ ká tó débẹ̀ yẹn ọ̀dọ̀ bí tí Sheikh wá jìnà Kagoro wọn pè bẹ̀ àṣà tó gbọ́ ọmọ tó eré gidi eré torí ṣàdásà dé ẹ̀ báyìí bí náà ò tí lù akàwọlé báyìí àkọjù kakọ́jẹ̀ àṣà rí mújọ nígbàtà tí wá rí mújọ ọgbà kò ní jù ká máa lọ́jọ́ Friday jàre a máa lọ Saturday nítorí pó save cost tàbí lọ́jọ́ Friday a máa wábi tá sùn a jẹun ti jọun bẹ́ a máa wábi tá ti wẹ̀ ká lọ Saturday ká dé Saturday a máa sọ fún Sheikh pé a dé kalẹ̀ mọ́ bó ṣe yíwọ́ ọjọ́ kan gẹ́gẹ́ mọ́tò wà láńgbé lọ́dá kò sí yíwọ́ adébẹ̀dé 9:30 Allah àti sáré torí mọ́tò wò fast pé ọgbẹ́ni pọ́fẹ́sì adébẹ̀dé ráì sẹ́rí bá ṣe àti mọ̀ pé ó ti yíwọ́ lónìí but a fẹ́ try gbà wàhálà yìí láti Kánò sẹ́rí bá sọ pé assalamu alaikum alaikum assalam tọ́lá an adkhul ṣẹ́kẹ́ wọlé ní kayfa tadkhul wọ́bù pé à sẹ́mà mímọ̀ pé tadkhul ṣẹ́kẹ́ àwọn sí ilé tó wọ́n sọ ike tadkhul ẹ̀mí ma ní pé Sheikh wallahi al'an nazalna min Kano ìsìn ládé láti Kano pé Kano láti ń bọ̀ wọn ni fakana madha and so what sẹ́yìn nazalna min Kano tó fakana madha